change my name to body. I no more, I don't buy no body. It's in my pocket. Unfortunately, just like Moses, unfortunately, unfortunate gan wípé àwọn ọmọ wa ò tẹ̀ tí wọ́n mọ Yorùbá a lè sọ one sentence ká má fi òyìnbó sí ẹ̀rí mo tún fi one sentence sínú ẹ̀ náà it's very sad ọ̀dà ẹ jẹ́ ká máa gbé èdè wa ká fi lárugẹ. mi ò máa bàjẹ́ kọjá mi ò máa kọ́lé mọ́ra. Ẹni ọdún báláyé rẹ̀mí lẹ́kún ìwọ̀n lọ́dún báláyé ó yẹ kó ṣọpẹ́. Àwọn tẹ̀sí yé mọ́ kí ẹ kí ẹ kí ẹ o. Ọlọ́dọ̀ ìdí ọba ẹ̀yọ̀ ogún oríire. Congratulations on your birthday today. Ẹ kúrò lọ́nà tẹ̀sí ló bọ̀ yẹn olówó orí rẹ̀mí lẹ́kún ó yẹ fi sílẹ̀ fún ọ. Ẹ kúrò lójú agbo fún pẹ̀sẹ̀ rájọ́. Yẹ́sìkẹ́ mo ṣe we wish you happy birthday. Ọlọ́lá gbajúmọ̀ tẹ̀sí ọlọ́lá yé mo bá ròde rẹ̀mí. Wọ́n bẹ̀rẹ̀ nìyẹn o màmá Adébóyè ló ń tọ́ rẹ̀mí lọ́wọ́ yẹn. Ijó náà ti bẹ̀rẹ̀ nìyẹn. Mo ṣe òkú ìtọ́jú tẹ̀sí bàbá tèmi nìyẹn àwọn ti Q blood God bless you. You can see that circle right there. That is my mother is the Lord. Àwọn mother mi ní Olúwa nìyẹn. God bless you.